Hello, hello, hello. Gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ fún wa, ẹ̀yin èèyàn mi, hmm, ẹ kú etí ìgbọ́, ẹ kú ìtẹ́tí gbọ́. Gẹ́gẹ́ bí story wa, gist tá à ń sọ, ní ọ̀rọ̀ Tóbi tó lọ yọ̀gò pé lóun fẹ́ gún Naomi. Kí kábíyèsí tó le síta pé kò gbọdọ̀ wọ ààfin mọ́, kó padà sí Ìkòyí Mansion. Ó dà pé bẹ́ẹ̀ ni nǹkan tó ti wíìlì fún nígbà tí ó fi bí àwọn ìbejì àtọwọ́dá ẹ̀. Ṣé ẹ mọ̀ pé kábíyèsí ó ní àwọn ohun ìní rẹpẹtẹ? Ó ti ẹ̀ lé àwọn olórí yẹn jáde. Ó ní nǹkan tó máa fi dá wọn láre torí pé ó ti bá wọn ṣe gbogbo nǹkan papọ̀ tẹ́lẹ̀ kó tó di pé wọ́n gbé wàhálà. Kì í ṣe kábíyèsí ò ní agbára láti fẹ́ ìyàwó bí àwọn méje yẹn, ṣe mẹ́ta, méje. Ṣé méje ni wọ́n? Naomi ló sì keje. Ṣé pé kábíyèsí ò lágbára láti fẹ́ gbogbo wọn? Pẹ̀lú wọ́n ṣe sọ wípé àwọn fẹ́ dá ọ̀ràn sí kábíyèsí lọ́rùn. Tọ́ dẹ̀ sọ wípé àwọn fẹ́ yan ìkà láàyò torí nígbà kábíyèsí ń fẹ́ wọn, wọ́n ní èèyàn máa ń wádìí ohun gbogbo dájú. Kò wádìí wọn kó tó máa gbé obìnrin sílẹ̀. Tí ẹ ní pé ṣèbí Naomi ó sá kúrò láàfin. Òun máa fi àìmọye obìnrin fi rọ́pò ẹ̀ tó bá ń gbọ́ báyìí kó máa ta á lára. Kì í ṣe bẹ́ẹ̀. Ọlọ́run má jẹ́ kí ogun jà yàn. Àwọn ogun tó lè máa fà á tí obìnrin ò fẹ́ máa dúró sí ọ̀dọ̀ kábíyèsí. Ogun ni o. Àwọn tó dẹ̀ ń ṣe àṣírí Sátánì dẹ̀ ti hàn. Ó ti fi hàn. Àṣírí àwọn, in fact, kọ́ Ọlọ́run kó bá a ṣẹ́ ogun lórí ogun àìrí tó lè máa ja kábíyèsí lágbára ẹ̀jẹ̀ Jésù. Àwọn ogun ọ̀run máa bá a dáná sun gbogbo wọn. Wọ́n máa clear off. Ọlọ́run ti gbé Naomi, ó ti gbé dúró fún kábíyèsí. Kábíyèsí tó bá dẹ̀ farabalẹ̀, tó bá farabalẹ̀ gidi gan, tí ó dẹ̀ kóun náà máa gba àdúrà láì sinmi àti láì ṣàárẹ̀. Kábíyèsí tí ó ti prevail pátápátá pẹ̀lú Naomi. T'Ọlọ́run gbé gidi gbà tó gbé dúró, tó gbé fún kábíyèsí pé ẹni tí ìwọ gan máa bọ̀ nìyẹn. Òun ni Ọlọ́run ẹ̀. Òun ni Ọlọ́run. After Ọlọ́run Olódùmarè. Ó tún wá gbé láti wá ṣe ojú Ọlọ́run ní ààfin kábíyèsí. Tí kábíyèsí ṣẹ̀ wá get to know now. Ó tún wá ṣe pabambarì, ó tún rán àwọn áńgẹ́lì mẹ́ta. Ṣé àwọn Hébérù mẹ́ta ni? Àbí àwọn Màlàíkà mẹ́ta? Ká ṣá pè wọ́n bẹ́ẹ̀. Ni Ọlọ́run tún gbé gidi gbó tún gbé fún kábíyèsí. Kábíyèsí mọ nǹkan tó ń ṣe o. Láti lè máa declare pé Naomi nìkan, ẹni bí ọkàn òun, ẹni tí Ọlọ́run yàn fún òun. Kò s'ẹ́lòmíràn àfi Naomi nìkan, òun ò ní ìyàwó. So gbogbo àwọn tó ń ṣe orí kunkun tó ń sọ pé àwọn ò fẹ́ kúrò láàfin. Wọn ò fẹ́ kúrò wọ́n kàn wà bí figurehead ní ìṣojú kábíyèsí. Thank God wọ́n ti ní kò sí ìbálòpọ̀ mọ́. Pé wọ́n dẹ̀ ti kìlọ̀ fún kábíyèsí. Èṣù ò dẹ̀ ní ṣe kábíyèsí débi pé ó fẹ́ lọ bá àwọn kìnnìún, ejò àti páámọ́lẹ̀ láti lọ bá wọn ní àṣepọ̀. Torí wọ́n ti kìlọ̀ fún kábíyèsí lágbára Kristi Jésù. Ẹ̀mí mímọ́ máa bà lé wọn máa ṣe. Ó máa ṣe iṣẹ́ ìyanu fún kábíyèsí pẹ̀lú bí Naomi ṣe wà pẹ̀lú ẹ̀. Ó ti mọ̀ pé with Naomi, pé kò sí òmìmì kan tó lòmí òun. So kábíyèsí, Ọlọ́run á rán yín lọ́wọ́. Ọlọ́run á rán yín àti kábíyèsí àti Naomi lọ́wọ́. Ẹ ní ṣubú dànù. Oore ọ̀fẹ́ Ọlọ́run máa bá yín máa gbé o gidi gbà ní ààfin yẹn. Bẹ́ẹ̀ ni. So gẹ́gẹ́ bí nǹkan tá à ń sọ, Ọlọ́run ti dá Naomi fún kábíyèsí. Naomi ò gbọdọ̀ ṣe bí pé bóyá ó fẹ́ ṣe. Inú burúkú dẹ̀ ni bí Naomi mọ̀ pé mò ń lọ. Gbogbo àwọn tó ń jẹ́ kí Naomi máa sọ pé òun ń lọ. Gbogbo wọn Ọlọ́run máa rọ̀ wọ́n lóyè, Ọlọ́run máa bá ti wọn jẹ́. Ọlọ́run dẹ̀ máa gbé wọn dè. Tó jẹ́ pé Naomi àti kábíyèsí wọ́n á rọ́nà gbégbà, wọ́n á dẹ̀ ríbi lọ. Wọ́n á rọ́nà lọ. Ààfin yẹn Ọlọ́run máa laná kọjá ńbẹ̀ tó máa mú gbogbo àwọn iṣẹ́ èṣù tó máa pa wọ́n run. Orúkọ Jésù. Kì í ṣe kékeré. Ní nǹkan tá à ń sọ. Níṣe ni Naomi wá ní òun fẹ́ lọ sí kẹ́bí kò bá ṣe gbọ́. Wọ́n ló lóun fẹ́ lọ sí Àkúrẹ́ lánàá lọ wo nǹkan kan l'Ákúrẹ́ pẹ̀lú màmá òun fẹ́ lọ sí ọ̀dọ̀ màmá òun. Ẹ jẹ́ mọ̀ pé bọ́ọ̀nà náà ti lọ attack ẹ̀ bóyá ó dẹ̀ ti délé o. Ó dẹ̀ ti dé
Àkúrẹ́ o, Ọlọ́run ló yẹ. Wọ́n ní àṣé olórí Mariam ó ti lọ pé ó ti lọ kọ́ntáàtì Tóbi pé kí Tóbi pàdé òun lákúrẹ́ pé àwọn fẹ́ lọ fọlọ́pàá lọ gbé Naomi. Kì í má ṣe kékeré. Ṣé mo pé wọ́n ti lé kúrò? Wọ́n ti lé Ọlọ́run ló mọ ibi tó dúró síbẹ̀ tí wọ́n sọ pé ọ̀dọ̀ ilé àwọn Láfógidi ló lọ sùn sí níjọ́ tó ń di síta yẹn, níjẹta yẹn. Bóyá ó yóò wà lọ́dọ̀ àwọn Láfógidi. Ṣé mo pé gbogbo wọn jọ ń ṣe hand to hand. Wọ́n ti network ara wọn, wọ́n ti sọ fúnra wọn pé nǹkan báyìí la fẹ́ ṣe, nǹkan báyìí la fẹ́ ṣe. Ó ti lọ pe Tóbi pé Tóbi tí ẹ̀mí ló jẹ́ ká lọ arrest ọmọbìnrin yẹn. Ní Mariam tó jẹ́ pé Naomi ṣe gbàdúrà fún tó dìde kúrò nínú àkéte àìsàn. Mo sọ pé ẹ ríran wò lágbára Kristi Jesu. Gbogbo wa la máa gbúrò wọn, a máa gbúrò Ọlọ́run lára wọn. Pẹ̀lú bọ́n ṣe sọ pé wọ́n yan ìkà láàyò, wọ́n yan orí burúkú láàyò, wọ́n dẹ̀ yan ègbé láàyò. Ọlọ́run, ègbé yẹn náà inú ẹ̀ náà máa kú sí lágbára ẹ̀jẹ̀ Jésù. Àyàfi tó bá jẹ́ pé wọ́n ro búburú sí Naomi. Ṣùgbọ́n in as much pé wọ́n yìí ronú búburú sí Naomi, wọn ò ní rí bá ti ṣe, wọn ò ní rọ́nà gbígbà pẹ̀lú ògo tó ń jẹ́ ti Olódùmarè lọ́run. Bẹ́ẹ̀ ni. Ṣé mo wípé níṣe ni Tóbi àti tí olórí Mariam gang up pé kán lọ arrest ẹ̀. Èní ṣó sọ wípé àwọn ò ní ó ní àwọn ò ní gbádùn kábíyèsí. Òun náà ò ní gbádùn kábíyèsí, ó dẹ̀ ń tanra wọn. Táwọn ogun ọ̀run tó dúró sí góńgó mú wọn láti ṣe wọ́n ṣìkàṣìkà. Bọ́n ṣe wá ní wọ́n ṣe lọ arrest olórí Naomi. Wọ́n ṣe arrest ẹ̀ lákúrẹ́ yẹn. Wọ́n tún lè arrest ẹ̀. Wọ́n ní wọ́n dé Àkúrẹ́. Wọ́n dẹ̀ ní kábíyèsí ti sọ fún gbogbo àwọn ọlọ́pàá wọ̀nyẹn, gbogbo stations pé anytime tó bá sọ pé wọ́n fẹ́, kó má máa arrest ìyàwó òun anyhow, ìyẹn Queen Naomi, kó má máa arrest anyhow. No because pé òun fẹ́ gbógun ti gbogbo àwọn ọlọ́pàá wọ̀nyẹn àti ní stations. Wọ́n ní still wọ́n tún arrest because ó ti lọ gbówó fún wọn yẹn. Olówó Báṣáù tó kàn ń waste owó rádaràda tó sọ pé òun ni owó tó fi òun gan lọ́kàn balẹ̀. Ẹ rí i pé Ọlọ́run kan máa bá waste owó ẹ̀yẹn dànù because kò sí èṣù tí ẹ ní nǹkan rẹ̀ lọ́wọ́. Èṣù ló ń bá waste Ọlọ́run mi kẹ̀. Ọlọ́run máa wò wọ́n níran. Ètè èṣù wọn máa bá wọn waste owó wọn dà. Ó kàn because wọ́n tọwọ́ bọ èṣù ni. Wọ́n tọwọ́ bọ̀ lójú, wọ́n tọwọ́ bọ̀ lára, wọ́n tọwọ́ bọ̀ ní gbogbo nǹkan tó jẹ́ èṣù náà fọwọ́ sí. Èṣù kan máa farabalẹ̀ láti bà tiwọn jẹ́. Owó òṣì tó lóun òun ní, owó orí burúkú, òun ni ló bẹ̀rẹ̀ sí ní fi tàfàlà fún àwọn ọlọ́pàá. A ti gbé wújà máa dùn fún pé kán arrest ẹ̀. Àwọn ọlọ́pàá kéde rẹ̀. Àwọn àti kábíyèsí náà dẹ̀ ní ètò yẹn láti bá ara wọn sọ. But wọ́n ṣáà ti make sure pé ó ti sọ fún wọn pé wọn ò gbọdọ̀ máa arrest ìyàwó òun anyhow. Ìyẹn Queen Naomi. Wọ́n ní ìkan nínú àwọn ọlọ́pàá yẹn tó jẹ́ pé ìyẹn ò lè ṣe. Ṣé mo pé àwọn ọlọ́pàá bọ́n ṣe máa ń ṣe ara wọn náà ni. Ibẹ̀ lè máa rí àwọn tó ń ṣe búburú. Ibẹ̀ náà ni wọ́n tún máa gbé èèyàn tó tún máa bẹ ẹbọ jẹ́ fúnra wọn. Wọ́n ní ìyẹn wá pé kábíyèsí ìyàwó ẹ̀ wà ní station wa. Àwọn olórí wọ́n wá arrest ìyàwó ẹ̀ kíní kan. Ó ní ìyàwó òun wo nìyẹn. Ó ní olórí Naomi. Naomi tó sọ pé òun lọ sí Àkúrẹ́ kíní kan gbàdá. Wọ́n ní before you know it, kábíyèsí ti dé station náà. Wọ́n níbẹ̀ tí wọ́n fi sínú sẹ́ẹ̀lì wọn, counter ló wà. Wọ́n ní kó kọ statement yẹn. Naomi ó ní statement òun ló fẹ́ kọ, òun ò ṣe nǹkan kan. Kí lòun mọ̀ tóun ṣe? Kán bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn tó arrest ò pé òun ò ṣe nǹkan kan fún wọn. Wọ́n ní kó jókòó bẹ̀. Ibi tó ṣáà ti interrogate ẹ̀ tó ń lọ fún, wọ́n ní kò pẹ́ ní kábíyèsí rí kábíyèsí. Wọ́n ní bí kábíyèsí rí pé ó surprise gbogbo àwọn ọlọ́pàá torí wọn ò mọ ẹni tó lọ ta kábíyèsí lólobó. Pé station báyìí náà wà. Before you know it, ó bá ní kán hand over ìyàwó òun. Ó ní kó yẹn jáde, yẹn kàn jáde wá bá.
Ó ní therefore. Wọ́n ní kí ló ṣẹlẹ̀? Ná bá sọ pé lágbájá ló ní kán wá mú òun, tẹ̀mẹ́dù ló ní kán wá mú Naomi. Wọ́n ní Mariam ni. Ibi táṣìírí ẹ̀ ti tú nìyẹn. Wọ́n ní ṣùgbọ́n nísìnyí o, wọ́n ní Mariam ti na pápá bora kò wá sí láàfin ńsìn. Ṣèbí Tóbi ti lọ. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ tọ́n tún tún ní padà tí kábíyèsí sọ wípé kinní kan ó ń disturb òun, ó ń ṣe kinní kan kó padà sí Àkúrẹ́ Mansion. A mọ ibi tọ́n máa tún lé Mariam lọ. Nígbò jẹ́ pé ojoojúmọ́ náà fi ń lé wọn, tọ́n ní àwọn ò lọ. Ṣètùtù torí ẹ̀ mo ṣe ní kí n tún gbé sìnárò yìí wá fún yín, kẹ́ ẹ tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ má jẹ́ ó sú yín ẹ̀yin èèyàn wa. Ẹ má dẹ̀ jẹ́ kó rẹ̀ yín. Ẹ má jẹ́ kán sọ wípé ẹ má máa sọ wípé ọ̀rọ̀ yìí the same thing náà là ń gbọ́ gbogbo ìgbà. Kábíyèsí ò ṣe nǹkan kan. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ ká máa wo nǹkan tó ń ṣẹlẹ̀. Ká wo iṣẹ́ tọ́lọ́run máa ṣe. Ẹ ríran wò. Àwọn oníṣẹ́ ibi wọn yẹn, wọn ò ní fi ara re ṣe jókòó sáàfin yẹn. Wọn ò dẹ̀ ní fi ara re ṣe ilé ayé wọn. Ọlọ́run ká máa wo nǹkan bọ́lọ́run ṣe fẹ́ deal pẹ̀lú wọn. Ẹ ṣáà máa bá ọ̀rọ̀ bọ̀ ká dẹ̀ máa bá ìran wò. Ẹ dẹ̀ máa ríran wò. Ẹ rí gbogbo nǹkan tí Ọlọ́run fẹ́ ṣe fún wọn. Nǹkan tá kàn mọ̀ ni pé wọn ò lè prevail lórí Naomi. Wọn ò lè rí nǹkan kan ṣe fún Naomi lágbára Kristi. Ẹ̀yin èèyàn mi. A máa gbé lékè o, a máa lékè o. Ìgbélékè yóò máa jẹ́ ti Naomi àti ti kábíyèsí àti tàwọn ọmọ Naomi lágbára ẹ̀jẹ̀ Jésù. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe wá bá wa subscribe, tẹ́ ẹ bá ṣe, tẹ́ ẹ bá mi like ẹ. Ọlọ́run yóò like yín. Ọlọ́run yóò gbé ti yín ga. Ọlọ́run gbogbo nǹkan tẹ́ ẹ bá dáwọ́lé pátá nínú ayé yín, rere ó yọrí sí rere. Ayọ̀ àti àlàáfíà lẹ máa fi lo ilé ayé yín. Ẹ ní rógun wàhálà, ẹ ní rógun ìdààmú. Lágbára ẹ̀jẹ̀ Jésù, Ọlọ́run wo gbogbo wa pọ̀. Yóò wo àwọn ọmọ wa pọ̀. Àwọn ọmọ wa yóò ṣe, Ọlọ́run yóò fèrè sí ayé àwọn ọmọ wa. Wọ́n ṣe fún wa jẹ, wọn ò ní kàgbákò. Wọn ò ní kàgbákò ọkùnrin burúkú, wọn ò ní kàgbákò orogún. Wọn ò ní nílò olórogún. Kẹ́ bá wa sọ fún àwọn ọmọ wa. Wọ́n má lọ sílé orogún torí orogún oró òkú ni wọ́n. Wọ́n ń ṣe nǹkan rẹ̀. Kò mú nǹkan rẹ̀ jáde. Torí ẹ̀ la ṣe ń gbàdúrà fún Naomi pé tí ó bá jẹ́ pé Naomi jẹ́ first wife fún kábíyèsí, kó bóbìnrin ń bẹ, kó bá ìyàwó ń bẹ. Tó bá jẹ́ pé ó bá obìnrin ń bẹ kó òun gan tó torí bọ̀. A sọ fún un pé Naomi gan ò kọjá ààyè. Ṣùgbọ́n Ọlọ́run ló rídì lọ jù síbẹ̀. Ó ní nǹkan tí Ọlọ́run ṣe ní kó lọ síbẹ̀ láti lè ṣiṣẹ́ Ọlọ́run ní àṣepé. Ọlọ́run yóò sì ràn án lọ́wọ́ torí kò sí ẹni tí Ọlọ́run ránṣẹ́ tí ò ní bá àkẹ́ lẹ́yìn. Jésù Olúwa wa, ẹ ṣé gan-an. Ẹ bá mi share, kẹ́ bá mi like. Kẹ́ ẹ bá mi fi ìtókù sí comment section. Ẹ ṣé gan-an bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Bye.